Africa Content TV. Àjàó ojú rere yàtọ̀ sí inú rere, ṣọ́ra fẹ́ ojú rere. Ojú rere yàtọ̀ sí inú rere, ṣọ́ra fẹ́ tó fi tàn wá ojú rere. Ká ṣe dáadáa lẹ́yìn èèyàn ṣá nínú rere, ṣọ́ra fẹ́ tó fi tàn wá ojú rere. Ojú rere yàtọ̀ sí inú rere, ṣọ́ra fẹ́ tó fi tàn wá ojú rere. Ká sọ̀rọ̀ tó dá lẹ́yìn èèyàn ṣá nínú rere, tàn wá ojú rere. Ojú rere yàtọ̀ sí inú rere, ṣọ́ra fẹ́ tó fi tàn wá ojú rere. Kálẹ̀ kún fún yàn lẹ́yìn èèyàn ṣá nínú rere, ṣọ́ra fẹ́ tó fi tàn wá ojú rere. Ojú rere yàtọ̀ sí inú rere, ṣọ́ra fẹ́ tó fi tàn wá ojú rere. Ayọ́bọ̀ ti kílẹ̀ ní kẹ́ wá fi rè wá mi, ìran àkàrà ní wá rẹ̀ ní fẹ́ pọ̀. Wọ́n ti kílẹ̀ ní kẹ́ wá fi rè wá mi, ìran àkàrà ní wá rẹ̀ ní fẹ́ pọ̀. Èèyàn tí wọ́n ní olùkọ́ máa ń rò bá ń sìn. Bukala Magaji ẹni ìjẹ Bọ́lá. Magaji abọ́dẹ̀rìn bàbá mi mọ̀ rẹ̀ o. Ajáò. Orí pẹ́pọ̀ dàbádà fún bàbá mi ní. Bàbá mi ṣe ti dárí jí mi. Torí mo ṣe àyíní sórí ìyá àgáàgá. Ó yẹ ká ti dárí jì mí nítorí Olúbàdàn bàbá mi ò ṣùgbọ́n. Èèyàn láṣọ ṣíyẹ bàbá Zulia. Tí bá ti rẹ̀ wọ́n bàbá ìdí wọn bá rí ilé Bọ́lá. Bàbá mi ti dárí jìbì ẹjọ́ ẹ bá ti dọ̀bálẹ̀ fún bàbá mi. Ẹni bàbá mi ẹ ṣé, bàbá mi ẹ ṣé. Ìran àkàrà ní wáyé lọ́pọ̀. Ìran àkàrà ní wáyé. Ẹbẹ̀ tí rẹ̀ pa kí rẹ̀ kí láyé mi ní láṣẹ. Kíra ayé mi máa fò mí tẹ̀ bá mi rí wá mi. Ìran àkàrà ní wáyé rẹ̀ fẹ́ pọ̀. Mo ti dílé ní kẹ́ wá fi rè wá mi. Ìran àkàrà ní wáyé rẹ̀ fẹ́ pọ̀. Olúkú mi bá ń sìn, níbi iṣẹ́ ìfújì, nǹkan máa ń jú ń bọ́ lọ. Òṣùpá bí sọ́mọ̀ sílẹ̀. Ẹ má fọ́kẹ́ wọ́kà nílé ayé mi. N tó wà nílẹ̀ yìí, ogun rán. Ẹnu òṣèmọ́dù rẹ̀ là. Lẹ́yìn pé kò mọ orí nǹkan, kò ṣe pé kọ́ máa bọ́ sórí sójà mídíà kan ní lábọ́jà lọ́kọ̀ ní ìjọba ẹ má fẹnu sọ ẹgbẹ́ máa fara ṣe. Mo lówó lọ́wọ́, èmi mo ní mọ́tò jù, ẹ má fẹnu ṣe lọ́wọ́ kọ́ ní pé olówó lọ́wọ́. Kò mọ́tò kọ́ ní pé onímọ́tò.
mo kọ́lé mẹ́jọ máa gbénú ẹ̀kọ́ rí ẹ̀ ń bẹ̀. ẹnu òṣè máa nílé ààyè mi ẹnu òṣè dúrẹ́là tọ́ba ti lẹ́nu sọ fún ẹgbẹ́ dúrẹ́là ẹnu òṣè. gbogbo àwọn tó fàánù dúrẹ́là náà jẹ́ mo fún wọn lórúkọ láti èmi lọ. ẹ lọ sí comment section wọn ẹ̀kọ́ dúrẹ́là síbẹ̀ ẹnu òṣè dúrẹ́là. torí tó o bá ṣọ́ra wọn máa lé eléré eré tí ò necessary. ẹlẹ́mi ò jẹun sùn lánàá ẹlẹ́mi ló rọ́ọ̀dù nínú onífúnni kò lè jẹun sùn lánàá. ìran àkàrà ní wà rere fẹ́ bọ̀ ẹ̀mí àti rẹ́pà kí ìrẹ̀ kí láyé òní ká ṣe. Ayé mi máa kò ní tẹ́ bá fi rè wá mi. Ìran àkàrà ní wá rere fẹ́pọ̀. Mo ti kí lè ní tẹ́ bá fi rè wá mi. Ìran àkàrà ní wá rere fẹ́pọ̀. Bàbá jẹ́ wá wá fáyé mi dá. Dábìrà lójú àwọn ọ̀tá gbangba. Dábìrà lójú àwọn ọ̀tá kọ̀ọ̀rọ̀. Dábìrà lójú àwọn ọ̀tá gbangba, dábìrà lójú àwọn ọ̀tá kọ̀ọ̀rọ̀. Ìsọ̀tìkà wọ̀jọ̀lá lúkà, jàlá lúkà. Gbogbo mi ti bá ti ní sẹ́yìn. Fìmíyàn kọ́ lè mọ̀ mí lógo gbangba, jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe ní kọ̀ọ̀rọ̀. Fìmíyàn kọ́ lè mọ̀ mí lógo gbangba, jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe ní kọ̀ọ̀rọ̀. Àjàwó Saheed ní ìbílẹ̀ ẹ̀yin ọ̀gá mi ṣàbínú pé mo fẹ́ máa gbápá sókè díẹ̀ mo ti kápá ní wọlé ẹ̀ka ìbínú. ọmọ àgbàkà rí bẹ́ẹ̀ ọmọ àgbàkà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. tọ́ba ti ń fẹnu ṣátà ọ̀bá wa àzúlẹ̀ láti jẹ́ bí Saheed Òṣùpá ti dọ́gbọ́ orin ta ló jáde tó lọ fẹ́ ṣe competition ẹ ti ẹ̀ challenge ẹ̀ kẹ́ wí ni ẹ wò bóyá lè wí ni ẹ. ẹ jáde alẹ́ 4 hours acapella lórí social media 4 hours. ẹ bí o ṣe é dìbò rẹ̀ náà. ẹ tó bá wí ni mi máa gbé fún fúnra rẹ mi. kò tí ẹ̀ nílò 30 minutes kó tó sá lọ. ẹ jẹ́ àfihàn sílẹ̀ bàbá àṣùlẹ̀ àfàjì làwọn ṣe ń bí. a ò sí inú ẹ lẹ́nu Saheed Òṣùpá àwọn òkè ṣe rú rẹ́ là. àbá bá gbàgbé tàbá tí ibi tó ti fọ́ọ̀lù lórí social media ẹ bọ́ síbẹ̀ ẹ kọ́ dùn rẹ́ là síbẹ̀. torí pé dùrẹ́là ló máa ń sọ bẹ́ẹ̀ èèyàn dáadáa ní dùrẹ́là òun ló máa ń sọ pé ẹnu ò ṣe ohun tí ẹni yé òun ló lẹnu ò ṣe. ìbàbá lábúlọ́kà ẹlẹ́nu máa rẹ̀ ìbàlá ń tó ṣe dandanà ló fi jẹ́ pé dandanà ni
àmúṣà ọjà mọ̀júbà. Oníṣòwò ayé mọ̀júbà àtàwọn ṣe mọ̀júbà. Ẹ̀yin náà wo Saheed Àjàó kò ní ìdìbò ìsọpọ̀ lówó lọ́wọ́ ó nílò àràpàtà gbogbo nǹkan ló nílò àràpàtà. Kó kalẹ̀ ní nánà ọ̀gá mi yà o ìjòsí wá mi Saheed o. Ẹ̀wọ̀n màrí ṣe wọlé àwọn tí ò pariwo bàbá yẹn sọ̀rọ̀. Tá a bá ń sọ̀rọ̀ báyìí lówó bàbá wò yìí títí bàbá rẹ́rìn. Nínú gbogbo ń tọwọlé bàbá ẹ máa fún mi 1% lójoojúmọ́ 1% pẹ́lẹ́ tó mi 1%. Bàbá ṣó ti kí bẹ́ẹ̀ ṣé tàyà cash agreement. $1 is just 4,000. 4,000 dollars. Gbogbo bàbá lẹ̀ bàbá kẹ́pẹ́, bàbá kẹ́pẹ́. Gbogbo ọkọ̀ ìlú bàbá kẹ́pẹ́, bàbá kẹ́pẹ́. Ẹni ọkọ̀ ìlú bàbá kẹ́ dàgbàdàgbà kẹ́ má ṣàárẹ̀ o. Ìlera tó péye pẹ̀lú ọ̀rọ̀ ní kẹ́rin ṣọlá. Torí borí olóyè, àtórí adé, ìbàdí tó lo mọ́sà àjì, àjọba tí kò ná nínú àjẹrìn ilẹ̀ náà ti wá. Orí olóyè, àtórí adé, ìbàdí tó lo mọ́sà àjì, àjọba tí kò ná nínú àjẹrìn ilẹ̀ náà ti wá. Champion kù lálẹ́ ìràwọ̀ mi. Èèyàn wò bá pọ́lì champion ọ̀nà ṣeun. Èèyàn ìbílẹ̀ Saheed ìwé ṣeun. Èèyàn tàlàyé mi aláyé mi wọ́n tó. Òjò ṣe pa Saheed ìwọ̀n borí. Mo kálẹ̀ Saheed ìbílẹ̀ o. Saheed ìbílẹ̀ lẹ́ni tó ń gbèrò kó ṣubú. Tukúrakú táwọn máa ń padà wá dòfó. Ọmọ dáṣọ lọ́wọ́ bá ọ̀gá rẹ́síkì lọ. Ọmọ Fọláṣadé ayẹyẹ mọ́ làrá ó dùn mí. Bàbá rẹ̀ mú bàbá débi pé mi. Àbí tí mo ní abẹ́rẹ́ bàbí ní kí sú mi. Àbí tí mo ní múlẹ̀ yẹ bàbá mi lè mọ̀ lọ́wọ́. Saheed ìbílẹ̀ ọmọ jàjà yìí ni. Ẹ bá balẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́. Saheed ìbílẹ̀ o, Saheed ìbílẹ̀ lẹ́ni tó ń gbèrò kó ṣubú. Tukúrakú táwọn máa ń gbọ́dọ̀ wá dòfó. Ọmọ Fọláṣadé ayaba mọ́dà áùdù mi. Bàbá rẹ̀ mú ọkọ̀ débi pé mi Àṣàkẹ́. Bàbá Yẹ́là pé bàbá mi ní kí sú mi. Àbí tí mo ní múnà yẹ bàbá àti lè mọ́ lọ́wọ́. Saheed ìbílẹ̀ àmà jàjà yé ni. Ọ̀pọ̀lọ́ ti di kírọ̀ níbi káwọn bàjẹ́ dòwó. Wọ́n ní bàbá olóyè níbi ká ṣe ìlara ẹni. Yẹ̀yà túlù kápúrọ̀ ọ̀yàn tako ni. Kí ló dé ká fẹ́ràn ká bá ń pàjẹ́ náà? Àwọn kì í rò pé ká parapọ̀ máa tún ṣe. Ilẹ̀ onílẹ̀ ló ń gbà gírábà ní. Ẹyẹ máa sọ bẹ́ẹ̀ mọ̀. Èjì bá nínú mi ló wù mí lẹ́sìn. Ìpàdé mo sọ bẹ́ẹ̀. Ó ní wọ́n gírábù lẹ́ni, mo gírábù ẹ̀ padà, gírábà ní mí. Ó ní bàbá pè mí gírábà, Osupa gírábà ní mí. Ó ní wọ́n gírábù lẹ́mi, èmi náà mo gírábù ẹ̀ padà.
ti ní jìrọ̀ níbi ká sọ bàjẹ́ lówó wọ́n ní bàbá olóyè níbi kan ṣe ìlànà ẹni ìjọyà tún lù kákó rọmọ yàtà kò ní kí ló dé ta fẹ́ràn ká àbá nǹkan jẹ́ náà o ta ò kì í ro pé ká parapọ̀ bá tún ṣe. Kò láyé ní ju ìmọ̀lẹ̀ lọ. Kí ló dé ta fẹ́ràn kájọrè máa ga? Kí ló dé ta fẹ́ràn ká àbá nǹkan jẹ́ náà o? Àwọn kì í rò pé ká padà pọ̀ ká tún ṣe. Ẹ fẹ́ nílò wí tiwa. Ayé sọ̀sọ̀ fún wọn nípa wa. Saheed nílẹ̀ Mùsàdọ̀lùwà táyé polongo tọ́lé onílẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ní pẹ́ ọmọ ẹgbẹ́ Fúlàní tó bá wà ẹ̀kọ́ kìlọ̀ yàyà bá kò ní ọmọ Bọ́lá Áúdù àbẹ́rí pọ́nà lọ́la àgbòmí tàṣí ìrọ̀ bàbá yìí fi wọ́n donílẹ̀ tó pọ̀ náà ọ̀gá onílẹ̀ fún gbogbo pẹ̀jú lẹ́kì o ìbí ilẹ̀ tó máa mú sálẹ̀ tó sálẹ̀. Ṣọ́ní Saheed ìbílẹ̀ ọmọ nìbọn. Tó bá wọn dájọ́ tó máa ń kíráàbù, àwa kíráàbù pa ara padà.